Kọmíṣánná àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kano Usman Dogo Garba fojú òkodoro hàn wípé bẹ́ẹ̀ yìn mí n ó yìnra mi, sọ wípé akitiyan àti ìlàkàkà àwọn bíi ẹkùn ọlọ́pàá ìpínlẹ̀ Kano jagun mólú látàrí àwọn àṣeyọrí iṣẹ́ tí wọ́n ṣe láti so okùn ètò lé gbọ̀ngbọ̀n ní àsìkò ìwọ́de nationwide tó wáyé láìpẹ́ ní ìlú Kano. Kọmíṣánná àwọn ọlọ́pàá ẹkùn Kano sọ eléyìí di mímọ̀ níbi ètò ìgbìmọ̀ tàwọn ọlọ́pàá ẹkùn ìpínlẹ̀ Kano tó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun oṣù tí a wà yìí ní olú iléeṣẹ́ wọn. Bẹ́ẹ̀ ni kọmíṣánná ọlọ́pàá ẹkùn ìpínlẹ̀ Kano níbi àpérò wọn sọ nípa onírúurú dúkìá tí àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n ń fojú pamọ́ sí abẹ́ ètò ìwọ́de ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá ìlú jẹ́. Bákan náà sọ nípa ìwà kíkó ẹrù tó jẹ́ ti ìjọba jáde láti ọwọ́ àwọn ọmọ mọ̀gàfé dàlúrú tí wọ́n fojú pamọ́ sí abẹ́ òrùlé ìwọ́de nationwide ṣe iṣẹ́ láabi. Bẹ́ẹ̀ ni kọmíṣánná náà sọ nípa àwọn àṣeyọrí ẹkùn ọlọ́pàá ìpínlẹ̀ Kano láti ṣe ìgbàkóso bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 sí ọjọ́ 10 oṣù August tí a wà yìí. Lábẹ́ ìṣàkóso gíwá ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà Adéolú Ẹgbẹ́tókun láti dínkù ìwà ọ̀daràn àti onírúurú ìwà tó lòdì sáwùjọ ni kọmíṣánná àwọn ọlọ́pàá ẹkùn ìpínlẹ̀ Kano sọ wípé àwọn tẹ̀lé láti jagun mólú. Kọmíṣánná náà sọ wípé lábẹ́ ìṣàkóso òun làwọn fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí ọ̀daràn tí wọ́n sì gba onírúurú ohun èlò lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀daràn afurasí ní ọwọ́ àwọn bà fún onírúurú ẹ̀sùn tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́. Kọmíṣánná náà túbọ̀ tẹnumọ́ ọ̀rọ̀ rẹ̀ sọ wípé látàrí ṣíṣe ètò onílégbélé èyí tí ìṣèjọba ìpínlẹ̀ Kano gbé kalẹ̀ ní àsìkò ìwọ́de ni ọwọ́ ti ba àwọn arúfin òmíràn tí wọ́n rú òfin onílégbélé pẹ̀lú àwọn afurasí ọ̀daràn tí wọ́n lọ́wọ́ nínú jíjá ẹrù jáde lọ́nà tí kò lẹ́tọ̀ọ́ ní àsìkò ìwọ́de nationwide ní ìlú Kano. Bákan náà ni ọwọ́ àwọn ọlọ́pàá tún ba àwọn onírúurú afurasí òmíràn pẹ̀lú gbígba onírúurú ohun èlò lọ́wọ́ wọn. Kò jẹ́ bó ṣe jẹ́ nínú ìròyìn agbègbè tòní.